Gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa ní Láìdé Bákàrè ó mà ti sọ nǹkan tó da àárín òun àti gbajúgbajà òṣèré tíátà obìnrin tíràwọ̀ ẹ̀ ń tàn jù láàrin àwọn akẹgbẹ́ ẹ̀ lọ́wọ́ yìí, ìyẹn Fúnkẹ́ Akíndélé ẹni tó pèèyàn mọ̀ sí Jennifer. Ó mà ti sọ nǹkan tó da àárín wọn rú o, tóbìnrin náà sì ní Fúnkẹ́ Akíndélé ní gan-an ni káwọn èèyàn lọ bí nǹkan tó dé tó fi ń sún sẹ́yìn fóun. Ẹ ó rántí pé lọ́pọ̀ ọdún díẹ̀ sẹ́yìn ní ìdí iṣẹ́ tíátà Yorùbá lásìkò tí àwọn méjèèjì ò tí ì lókìkí, Fúnkẹ́ Akíndélé àti Láìdé Bákàrè ìní ọ̀rẹ́ tímọ́tímọ́ tó sún mọ́ra wọn, kódà tí wọ́n tún jọ lọ sílé ìwé gíga tìjọba àpapọ̀ tó wà lẹ́kọ̀ọ́, ìyẹn University of Lagos UNILAG tó wà ní Àkọkà lágbègbè Yábà ní ìpínlẹ̀ Èkó. Ṣá o, ọ̀pọ̀ èèyàn ló rò pé pẹ̀lú bí Láìdé Bákàrè àti Fúnkẹ́ Akíndélé ṣe sún mọ́ra wọn tó, wọn yóò jọ máa ṣe wọléwọ̀de látìgbà náà tí wọn yóò jọ máa ṣe fíìmù papọ̀. Ṣùgbọ́n tó jẹ́ kàyéfì pé àwọn méjèèjì wọn bára wọn ṣe o, ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálukú ń ṣe, kódà wọn kì í lu ara wọn nínú fíìmù ara wọn. Èyí ló máa jẹ́ kí ọ̀pọ̀ èèyàn kí wọ́n ti máa wò pé kí ló ń ṣẹlẹ̀ láàrin Fúnkẹ́ Akíndélé àti Láìdé Bákàrè. Bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn èèyàn gbé oríṣiríṣi àwòye kiri lórí nǹkan tó dà àárín àwọn méjèèjì rú. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ tó ń bá ìròyìn orí ẹ̀rọ ayélujára kan tí wọ́n ń pè lẹ́lẹ̀ GHNG tó ń bá wọn sọ̀rọ̀, Láìdé Bákàrè ó mà la ọ̀rọ̀ mọ́lẹ̀ o. Ó ní Fúnkẹ́ Akíndélé gan-an nìkan lọ bí ìdí tó fi ń sún sẹ́yìn fóun nítorí pé òun kò bá jà. Ó ló jẹ́ kàyéfì fóun pé Fúnkẹ́ Akíndélé kì í pé òun náà sí fíìmù rẹ̀. Ó ní bó tiẹ̀ jẹ́ pé òun kò pé sí fíìmù tòun náà, ṣùgbọ́n tó ní bẹ̀rẹ̀ nígbà táwọn jọ wà nílé ìwé UNILAG. Ó nígbà tóun ti ọkọ fẹ́ ṣe fíìmù kan, òun pé Fúnkẹ́ Akíndélé. Ó ní ó ti wà nínú mọ́tò tó ń bọ̀, lójijì ló gba ìpè kan tí ò sì wá mọ́. Ó ní lẹ́yìn ìgbà náà tó fẹ́ ṣe ètò kan, òun fẹ́ kó ṣe atọ́kùn ètò èèyàn MC. Ó ní Fúnkẹ́ Akíndélé ò máa yọjú. Ó ní láti ìgbà náà bóun bá pè é sí nǹkan àbí fíìmù kì í yọjú o. Ó sì lóun ò mọ ìdí ẹ̀. Ó ní inú òun dùn pé Fúnkẹ́ Akíndélé ń ṣe dáadáa, ògo ẹ̀ ti kàn, òkìkí ẹ̀ sì ń tàn. Ṣùgbọ́n ó ní tí wọ́n bá ń bi òun pé kí ló dà àárín àwọn rú àti ìdí tí àwọn méjèèjì fi ń sá sẹ́yìn fúnra wọn, ó ní Fúnkẹ́ Akíndélé ẹnìkan lọ bí o. Ọmọbìnrin wa tún jẹ́ kó di mọ̀ wípé òun kò ní ọ̀rẹ́ tímọ́tímọ́ kankan nídìí iṣẹ́ tíátà o. Ó lóun kì í tiẹ̀ ṣe kóun bẹ́ẹ̀ nìkan ṣọ̀rẹ́ wọléwọ̀de. Ó ní bóun bá ti rí èèyàn òun yóò ṣe dáadáa sí àwọn yóò jọ sọ̀rọ̀, ṣùgbọ́n káwọn máa ṣe wọléwọ̀de ó ní kò mọ́ òun lára rárá. Ǹjẹ́ lórí ọjọ́ tí wọ́n lòun àti gbajúgbajà olórin takasúfè ní èèyàn Habib Kìkìọ́lá ẹni tó pè àmọ́ sí Portable tàbí Zazuzẹ tí wọ́n jọ ń jà nípa bí Zazu ṣe ń sọ pé ó fẹ́ kóun bóun sùn kóun lè bá akọrin ní ọ̀fẹ́ níbi ayẹyẹ kan tó fẹ́ ṣe. Láìdé Bákàrè ní òun kò tiẹ̀ fojú rí Portable rí. Ó nígbà àkọ́kọ́ tóun máa fojú kàn tóun máa gbọ́n pa ẹ̀ nígbà náà ló ṣẹ̀ṣẹ̀ kọrin jáde tóun sì fẹ́ràn orin ẹ̀. Ó ní kò tíì di bí ìwèrè sígboro báyìí. Ó nígbà náà òun ò ní nọ́mbà ẹ̀ lọ́wọ́. Èyí ló jẹ́ kóun fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí i lórí ẹ̀rọ ayélujára Instagram. Ó ní nígbà tí òun kò rí nọ́mbà ẹ̀ lòun tó sọ fún mánéjà ẹ̀. Ó ní mánéjà ẹ̀ ló padà fún òun ní nọ́mbà Portable tóun pè ńgbà náà nítorí pé òun fẹ́ràn ẹ̀, òun fẹ́ kó kọrin fún òun ńgbà náà. Ó ní ṣùgbọ́n Portable ò gbé. Ó ní látìgbà náà ẹni òun àti ẹ̀ kò ti ríra tàbí sọ̀rọ̀ rí. Ó ní báwo wá ni òun yóò ṣe máa lé kiri pé kó wá bóun sùn. Ó láwọn bàbá Portable ń di iṣẹ́ orin takasúfè, ìyẹn àwọn bíi Nice, Dékúnlé Fújì àti Olúmídé Mẹ́ńtìn. Orin lòun ti bá ṣeré lòun ti lò nínú fíìmù wọn tí wọ́n kọjá ìtàn jùlọ fìfì. Ó ní kì í ṣe irú ẹ̀ ìní òun yóò wá gbára lẹ̀ fún. Ó ní ní báyìí òun ò tiẹ̀ gba ti Portable mọ́. Ó nígbà tóun fẹ́ lò ńgbà náà sínú eré tóun fẹ́ ṣe ìyún orin ayẹyẹ kan tóun fẹ́ kó akọrin bẹ́ẹ̀. Ó lóun sì rí bí ọmọlúwàbí tó ní ẹ̀bùn. Ó ní ṣùgbọ́n sìn ó ti dè èèyàn dáadáa. Ó ní kódà bóun bá ń gbára sílẹ̀ fáwọn èèyàn láti bá òun sùn kì í ṣe irú ẹ̀ nítorí pé ó ti dẹ̀tí jù tó sì di pé kò ní ìmọ́tótó rárá àti rárá.